Ẹ káàárọ̀ mà ẹ̀yin èèyàn mi, ẹ mà káàárọ̀ o. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀. Kindly help me like, comment, and share. And click the notification bell so that when next I bring out another video, you'll be able to see it. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀ o. A tún ti rí gbọ́ o lórí nẹ́ẹ̀tì o pé ààfin Ilé-Ifẹ̀ ó ń gbóná janjanjanjanjan báyìí. Wọ́n ní ààfin ń gbóná janjanjanjanjan báyìí. Wọ́n ní bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ó ti fẹ́ yọ àwọn àgbààgbà ìjòyè yẹn. Àgbààgbà tó ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olórí aṣebi. Àwọn àgbààgbà tí wọ́n ń ṣe méjì, tó ń ṣojú méjì, tí wọn ò fẹ́ bàbá wa dénú, tí wọ́n ń gbọ̀nà ẹ̀bùrú lọ pèrò ibi pẹ̀lú àwọn olórí, pẹ̀lú àwọn èèyàn bíńta. Wọ́n ní bàbá wa ti fẹ́ yọ wọ́n. Wọ́n mọ̀ pé kábíyèsí ti lọ wádìí pátápátá nípa gbogbo wọn. Kábíyèsí ti dára dé wọn púpọ̀ ni. Ó ti dára dé wọn púpọ̀. Èèyàn ò ṣe é gbára lé. Èèyàn burú. Ènìyàn burú. Wọ́n ní gbogbo àwọn ìjòyè yẹn aṣekúṣẹyẹ ni wọ́n. Wọ́n láṣekúṣẹyẹ ni wọ́n, pé ìkà ni wọ́n. Gbogbo àṣírí wọn ti tú sí kábíyèsí lọ́wọ́. Ní ìsìn, kábíyèsí fẹ́ yọ gbogbo wọn kúrò. Àbí ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ ẹ̀yin ò wá dára? Torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin Ilé-Ifẹ̀ yìí, àwọn ìjòyè yẹn gan-an ló ń dá, in fact 80% ẹ̀ sílẹ̀. Tí wọ́n bá ṣe bí àgbààgbà, tó ń hùwà bí àgbààgbà, tí wọ́n hùwà bí ẹni tó lóye báwọn àgbà ṣe ń hùwà látijọ́, nǹkan ò lè bàjẹ́ báyìí. Ààfin Ilé-Ifẹ̀ ò ní dàrú bó ṣe ń dàrú yẹn. Tó bá ṣe pé àwọn àgbààgbà ìjòyè yẹn gbogbo wọn dúró sórí ẹsẹ̀ wọn, wọ́n jó lóòótọ́, gbogbo nǹkan ò ní bàjẹ́ bẹ́ẹ̀ yẹn. Wọ́n ti ní bàbá wèrè ńlá, ó ti ṣetán láti yọ gbogbo wọn dànù pátápátá. A yọ gbogbo wọn dànù bí jìgá. Wọ́n ti ní bàbá wèrè ńlá ti ṣetán tó máa yọ gbogbo wọn dànù. Ó máa yọ wọ́n bí jìgá pátápátá. Kò ní kẹ́ni kankan. Àwọn eléyìí tó bá wúlò nínú wọn nìkan náà máa fi sílẹ̀. Wọ́n á dẹ̀ fà àwọn míì tó bá da, wọ́n á mú wọn wọlé láti fi wọ́n joyè. In fact, inú mi dùn nígbà tí mo gbọ́. Ó yẹ kí bàbá wa kábíyèsí kó máa take bold step. Ẹni tó bá ti misbehave nínú àwọn ìjòyè yẹn kán lè dànù, kán gba àkún ọrùn ẹ̀, kán wábi wọ̀. Kí ló dé? Nǹkan tí ò ṣẹlẹ̀ ní ṣáájú. Wọ́n wá dórí ti bàbá wa, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní hùwàkúwà. Ọ̀rọ̀ àwọn ìjòyè Ilé-Ifẹ̀ yóò mọ̀ lágbára o. Ọ̀rọ̀ wọn yóò lágbára o. Kí ló ń ṣẹlẹ̀? Nítorí pé wọ́n rí kábíyèsí lọ́mọdé. Ìkà ni gbogbo wọn. Ìkà. Ní ìsìn àṣírí gbogbo wọn ti tú. Afẹ́fẹ́ ti fẹ́. A ti rí fùrù adìyẹ. Àwọn ìjòyè tó ṣe pé wọ́n tún máa lọ ṣẹ́ lára lẹ́yìn. Ọ̀tọ̀ lélẹ̀ tán máa ṣe sí ẹ lójú ayé ẹ, ọ̀tọ̀ lélẹ̀ tán máa ṣe sí ẹ lẹ́yìn ẹ. Àwọn ló fún àwọn ìyàwó ìlágbára. Tí wọ́n bá fún àwọn ìyàwó ìlágbára, tán bá ti pariwo mọ́ wọn, tán ké mọ́ wọn, tí wọ́n gba rìbá lọ́wọ́ wọn, wọn ò ní lẹ́nu àti hùwà òṣì tí gbogbo wọn hùwà yẹn. Àwọn olórí burúkú tí wọ́n hùwà òṣì yẹn. Àwọn ìjòyè yẹn ló fún wọn ní opportunity. A dúpẹ́ pé bàbá wa ti take bold decision ní ìsìn. Wọ́n náà máa lé gbogbo àwọn ìjòyè yẹn kúrò láàfin. Wọ́n á gba àkún lọ́rùn wọn, wọ́n á lé wọn dànù. Ara wọn á balẹ̀. Ààfin gan máa ní ìsinmi. Ọba gan á ní ìsinmi. Ojú á wá ti gbogbo àwọn olórí burúkú yẹn. Ojú á ti gbogbo wọn.
ojú á ti gbogbo wọn. Wọ́n dẹ̀ fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́. Wọ́n mọ̀ pé tí ààfin Ilé Ifẹ̀ bá ti bàjẹ́, ilẹ̀ Yorùbá náà bàjẹ́. Ìtìjú náà dá sílẹ̀ Yorùbá. Mi ì tí ẹ̀ mọ̀, mi mọ orí inú táwọn àgbààgbà yẹn rò. Àtẹnujẹ. Kábíyèsí dẹ̀ ń tọ́jú wọn. Ó ń tọ́jú ọmọ, ó ń tọ́jú ẹbí, ó ń tọ́jú ará wọn. Ó tún rán àwọn ọmọ wọn léèwé. Ẹ rí pé àwọn èèyàn yìí, ẹ rí pé ìkà bámú ni gbogbo wọn. Ẹ rí pé ìkà ni gbogbo wọn. Ó lágbára o. Káwa Yorùbá ká má lè fẹ́ràn ara wa, ká má lè tira wa lẹ́yìn. Èrò tọ́ta pa ni. Ọlọ́run ní kò ní rí bẹ́ẹ̀. Ọ̀tọ̀ lèrò èrò tán gbìn sí kábíyèsí. Ṣùgbọ́n Olúwa ọba sọ pé kò ní rí bẹ́ẹ̀. Wọn ò fẹ́ kọ́ba yẹn ó pẹ́ lórí oyè ni. Ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn. Àṣírí wọn ti tú. Ojú ti tì wọ́n, ojú ti gbogbo àwọn ẹlẹ́gàn ìjòyè. Ojú tì wọ́n, ojú ti gbogbo wọn àti àwọn olórí òfò. Olórí rádaràda. Àwọn olórí aláìlẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́. Ojú ti gbogbo wọn. Ẹ̀sín ni gbogbo wọn máa bá jáde kúrò láàfin. Ẹ̀sín báyìí ni gbogbo wọn máa bá jáde kúrò láàfin. Àwọn tí ò ń mójú, tí wọ́n mọ́ra. Àdúpẹ́ o. Àdúrà wa ni pé k'Ọlọ́run ọba kó bá wa fi okun fún kábíyèsí. Ọgbọ́n àti òye tí wọ́n fi máa tún ààfin yẹn tò. Tí wọ́n fi máa gbọn àwọn ìyèrèpè tó wà níbẹ̀, kí wọ́n máa fi gbọn gbogbo wọn dànù. Jésù á fi fún wọn o. Wọ́n á máa mọ̀ ọ́ ṣe o. Kábíyèsí o. Kádé pẹ́ lórí, kí padà pẹ́ lẹ́sẹ̀ o. Kindly help me love, help me like, help me share, so that when next I post another video, you'll be able to watch it. Thank you. I will coming back for another video.